àwọn agùnbánirọ̀ mẹ́rìndínlógún ni wọ́n ti gbẹ́mìí mì báyìí tí méjì sì yè nínú ìjàmbá ọkọ̀. àdúrà kí ọlọ́run má jẹ́ ká rìn ní ọjọ́ tẹ́bí bá ń pọ̀nà òun náà ni ọ̀pọ̀lọpọ̀ máa ń gbà, ṣùgbọ́n àdúrà ọ̀hún ló ti bá bòmí yọ báyìí látàrí bí ọkọ̀ elérò méjìdínlógún kan eléyìí tí wọ́n pé ó kó àwọn agùnbánirọ̀ láti ilé ẹ̀kọ́ ti Adéyẹmí Federal University of Education AFUED eléyìí tó wà ní ìpínlẹ̀ Ondo tí wọ́n pé ó ń lọ sí ìpínlẹ̀ Gombe, èyí ò ní ibùdó àwọn agùnbánirọ̀ tó wà níbẹ̀. wọ́n pé ọkọ̀ elérò méjìdínlógún ọ̀hún ó náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti ní ìjàmbá lásìkò tá a wà yìí, tí wọ́n sì pé àwọn agùnbánirọ̀ eléyìí tí wọ́n ń bẹ nínú ọkọ̀ ọ̀hún ó náà ni wọ́n gbẹ́mìí mì tí àwọn méjì nínú wọn tí wọ́n sì ja àjàbọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún. wọ́n pé ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ibi ìjàmbá yìí ó náà ni àwọn kan ti ń wò ó wípé ó ṣeé ṣe kó jẹ́ pé eré àsápajúdé eléyìí tí dírẹ́bà ọkọ̀ ọ̀hún tí ó sá òun náà ló ṣokùnfà rẹ̀, àbí kó jẹ́ wípé ọkọ̀ eléyìí tí ó gbé àwọn agùnbánirọ̀ yìí ó náà ni ó sọ ìjánu rẹ̀ nù kó tó di wípé wọ́n kó ìjàmbá eléyìí tí wọ́n kò yìí. wọ́n ti wá sọ di mímọ̀ báyìí wípé iṣẹ́ ìwádìí òun ló ti ń tẹ̀síwájú láti lè mọ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jẹ́ agùnbánirọ̀ tí wọ́n gbẹ́mìí mì níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. bẹ́ẹ̀ ni wọ́n sì tún pé àwọn méjì eléyìí tí wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ó náà ni wọ́n ti wà ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́.